bàbá Sàámú nìkan ló gba adé bàbá Sàámú dẹ̀ máa jókòó sáàfin wọn fúnra wọn ni bẹ́ẹ̀ ni a jẹ́ irú àwa yìí sìn bàbá Sàámú ò lè expect kan rírú wa kò expect pa máa ṣe kábíyèsí àbá máa dọ̀bálẹ̀ fáwọn oyè tán jẹ yẹn inú ilé wọn náà jẹ́ sí. Ààrẹ ti sọ̀rọ̀ nípa Oyomese 14 èyí tí wọ́n gbadé lánàá ní ìlú Ọ̀yọ́ tí gómìnà Ṣèyí Mákindé tó gbé adé lé wọn lórí. Ààrẹ sọ̀rọ̀ wọ́n ní nínú àwọn 14 wọ́n ní bàbá Sàámú nìkan ni àwọn recognize gẹ́gẹ́ bí ọba. Ó ní àwọn tó kù wọ́n ní baálẹ̀ sí ni wọ́n kódà wọ́n ní wọn lè pàdé wọn kọ́ ṣe kábíyèsí wọ́n ní kò jẹ́ Oyomese mi. Wọ́n tún sọ̀rọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ tí ń bú wọn káàkiri wípé àwọn ni wọ́n kọ́kọ́ fa rògbòdìyàn yín ẹ̀yin tèmi tẹ́ ò bá dẹ̀ gbàgbé ìgbà kan wà tí ààrẹ ní Aláàfin Ọ̀yọ́ ju Ọ̀nìrìṣà lọ wọ́n ní ibẹ̀ gangan ni rògbòdìyàn ti ṣẹlẹ̀ wọ́n níbẹ̀ ló ti bẹ̀rẹ̀ wọ́n ní ààrẹ òun gan ni igi wọ́rọ́kọ́ tó ń da iná rú. Ẹ̀yin tèmi jẹ́ ká gbọ́ nǹkan tí ààrẹ sọ nínú fọ́nrán yìí ṣùgbọ́n ààrẹ ti tọrọ àforíjì o nípa ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́jọ́ náà lọ́hùn wípé Aláàfin Ọ̀yọ́ wọ́n ju Ọ̀nìrìṣà lọ. ọ̀rọ̀ àjọba lọ́yọ̀ọ́ inú mi dùn gan bí ètò náà ṣe lọ inú mi dùn àmọ́ alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ kó yé yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹun ní orí YouTube àti Facebook àtẹ̀yin ọmọ Ọ̀yọ́ náà tẹ́ ń ta ìlú bàbá yín tẹ́ ń tàn bóyá máa lẹ́ ń tàn ni àbẹ́ ń tà wọ́n ṣeré àmọ́ àbọ̀ wá bá ní ọ̀pọ̀lọpọ̀ lórí àwọn ọmọ ọba náà tó ń sọ̀rọ̀ mi ò fẹ́ dárúkọ lédi yẹn bọ̀ ó máa ṣe tí máa fi padà dárúkọ ẹ̀ tó jẹ́ kan nu àbúrò ẹni tí lára àwọn tó jẹ́ Aláàfin bọ̀ ọ̀rọ̀ ọjọ́ mi ni. àmọ́ mo fẹ́ sọ nǹkan kan lénìí possibility wà fún yín kẹ́ tún gbé kẹ́ pé màá tún ọ̀rọ̀ yẹn sọ. ohun tí mo rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó bá máa lábẹ́ kọ́mẹ̀ntì yẹn mi ò ní ṣépè àmọ́ tí màá máa ṣe fún oníkálukú yín inú mi ló wà mi ní sọ síta mọ́. mo rí ọ̀pọ̀lọpọ̀ tó máa ń sọ pé ààrẹ ìwọ ló fà á torí mi ò ń ṣọmọ àlè lèmi ṣe ń bá àwọn tó jẹ́ gbòógì lọ́yọ̀ọ́ sọ̀rọ̀ èmi ò ń ṣe ọmọ àlè Ọ̀yọ́ tápá ti tán mi Ọ̀yọ́ ni bàbá àti ìyá tó bí mi lọ́mọ Ọ̀yọ́ ni wọ́n bọ́n ṣe ń kúrò ní ojú ogun títí tó fi jà dọ́yọ̀ Ìgbòho tó fi gbéra láti Ìgbòho mọ̀ rẹ́ tí bàbá wa fi tẹ Àtìbàdó Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi ṣẹ́rí mi ò fẹ́ fọ ọ̀rọ̀ yìí gùn jù mo fẹ́ kẹ́ mọ̀ kọ́kọ́ wípé gbogbo yín tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá tí ì gbódodo ẹ wá gbódodo ọ̀rọ̀ yẹn lẹ́nu mi kì í ṣe gbogbo Ọ̀yọ́mèsì ló gbadé bẹ́ẹ̀ ni Ọ̀yọ́mèsì 6 la ní bàbá Sàámú nìkan ló gba adé nínú gbogbo Ọ̀yọ́mèsì orúkọ àwọn yòókù wà ń bẹ̀ àwọn ọmọ ọba gbadé èyí tó yà mí lẹ́nu jù pátápátá nínú kínní ni bàbá mi Oníyàjì torí Oníyàjì ló máa ń yan ọba ò dẹ̀ kí ń yan ọba ìṣẹ̀dálẹ̀ Ọ̀yọ́ ò ní kí ọba yan ọba bẹ́ẹ̀ ni ìṣẹ̀dálẹ̀ Ọ̀yọ́ ọba ò yan ọba torí pé ọ̀pọ̀lọpọ̀ á lè blame Ṣèyí Mákindé even including myself but mo rest case mi tí bá sọ̀rọ̀ ń gbà mí ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé lóòótọ́ ni respect ni ká fún wọn èmi ò tako Ṣèyí Mákindé àmọ́ mo tún tako at the same time torí Ṣèyí Mákindé ó jẹ́ kí kinní happen ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ pé Ṣèyí Mákindé àtàláàfin jọ rẹ̀ wọ́n mọ́ra rí o mo fẹ́ clear yí ẹ̀yẹn Aláàfin àti Ọ̀wọ́ Adé ẹ jẹ́ ń pè ní Ọ̀wọ́ Adé orúkọ la fi ń pọba ládé àti Ṣèyí ọmọ Mákindé wọn mọ́ra rí from nowhere níta ẹ bá gbọ́ látún tèmi ẹnu èmi nìkan lẹ ti lè gbọ́ òdodo ọ̀rọ̀ àtàwọn kọ̀ọ̀kan lọ́yọ̀ọ́ bàbá Sàámú nìkan ló gba adé bàbá Sàámú dẹ̀ máa jókòó sáàfin wọn fúnra wọn ni bẹ́ẹ̀ ni bàbá Sàámú ààfin wọn fúnra wọn náà máa wà àwa tá a jẹ́ irú àwa yìí sìn bàbá Sàámú ò lè expect kan rírú wa kọ́ expect pa máa ṣe kábíyèsí àbá máa dọ̀bálẹ̀ fáwọn oyè tán jẹ yẹn inú ilé wọn náà jẹ́ sí mi ò rẹ́dì láti wá bá bàbá Sàámú jẹ́ o àgbà tí mo mọ̀ dáadáa ni wọ́n àgbà kí wọn nu wọn àgbà kí ò lọ
àgbà kí o gbadé because wọ́n mọ̀ pé ìtọ̀sẹ̀ dálẹ̀ Ọ̀yọ́ o Oyomese níjọ́ tá a ti mọ̀ nù lè tá a bá gbọ́ àwọn kan máa sọ̀rọ̀ wá ní ṣe àfẹ́kọ̀yọ́ develop ni no ó yàtọ̀ kábíyèsí bàbá wọn onírìṣà ní àwọn olóyè tiẹ̀ ó yàtọ̀ sọ́ba ibi tí mi ti ègèsì Ṣèyí Mákindé mo fi Ọlọ́run búra ni pé gbogbo àwọn baálẹ̀ tán sọ̀dọ̀ bá yẹn is okay lọ́dọ̀ tèmi mo fi Ọlọ́run búra ibi tèmi ti ní problem ni pé why should ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé ṣe máa ní kó dí Oyomese ládé kó ń ṣe nǹkan tó dáa ìṣẹ̀dálẹ̀ Ọ̀yọ́ ò gbarú ẹ̀ tí gbogbo òlu bá ń ṣe ẹ lè ní ọba 200 ní any state kò ń ṣe nínú Ọ̀yọ́ ẹ jẹ́ abára sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin ẹ fi pé ẹ fẹ́ bú ààrẹ ó ti mú èmi lára I know a lot of people will come here pé ìsọkúsọ ló ń sọ dídì ní kíní kan ní ó ti mú yín lára wọn ò wá tí ìbí yín dá kémi ṣe show kẹ ẹ má gbé kẹ má tún gbé mo ti rọpọlọpọ tó bú mi kódà ó yà mí lẹ́nu gan dàṣe má gbàgede ìmọ̀ náà ṣe show ọ̀rọ̀ tó ti lọ tí mo ti apologize fún onírìṣà ní gbàgede ìmọ̀ ṣe tún gbé jáde mo rí bó ṣe tákù mi o mo send message ṣó lóun gbọ́ message mi bọ̀ mi ò ní jáde kí n máa ṣe show fún bó ṣe yí òun sí nìyẹn torí mo nígbàgbọ́ pé tèmi àtẹ̀yọ́ bá ti fi lè ní nọ́mbà ara wa tá a jọ wà nínú struggle yìí mi ò ní ever sọ̀rọ̀ ẹ láìdá nítorí pé mo fẹ́ káwọn èèyàn wò ẹ́ tó o bá sọ̀rọ̀ mi ṣáwọn èèyàn owó ṣú ẹni ìyẹn fún ti gbàgede ìmọ̀bọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ni mo bá wá mi ní sọ́jú yẹn lọ ẹni tí n bá dá lóhùn lórí ibi important ni wàláì mo rí ọ̀rọ̀ tó ti lọ everybody lórí mo ti tender apology what else did you guys want ó ní kémi bọ́ta kémi ká lọ kí n wá sílé kí má máa lọ dọ̀bálẹ̀ fáwọn ọba káàkiri ṣé mi àti Sunday Igboho ṣé bàbá jẹjọ́ mọ́ bàbá ṣé ìwà kan náà lájọ níni ibi Sunday Igboho tó yẹ ló ń dọ̀bálẹ̀ fáwọn ọba ó yé tiẹ̀ yé náà ó lójú ọba tí mo lè dọ̀bálẹ̀ fún àwọn ọba ìlú gangan ni mo lè dọ̀bálẹ̀ fún bọ̀ mi ìṣẹ̀wọ̀n náà nígbà tí bàbá wọ onírìṣà wá nígbà tá Aláàfin mo dọ̀bálẹ̀ nígbà tẹ́ ẹ̀ kúkú rí kódà mo tún rán ọmọ kó sọ bàbá pé Aare Almarof rẹ o ìyẹn dẹ̀ dá mi mọ̀ èyí tó máa ń gbé kíní àwọ̀ ẹ̀kùn sára bọ̀ ibẹ̀ kọ́ mo fẹ́ lọ. a agree wípé ká ní Oyomese a dẹ̀ agree pé kí wọ́n dé baálẹ̀ ládé mi agree mi ìmọ̀ ẹlòmí o but not Oyomese so gbogbo ẹ̀yin tẹ́ ń gbé tẹ́ ní gbogbo Oyomese mẹ́fẹ̀ẹ̀fà tí ẹ fẹ́ gbọ́ ẹ̀ ń tọrọ ayé jẹ ni bàbá Sàámù nìkan ló dé adé bẹ́ẹ̀ ni bàbá olórí ọmọ ọba ò ṣe Oyomese o bàbá yẹn wà lára ẹni tó include the new ọba èèyàn méjì ló ń jọba nílé Ọ̀yọ́ Aláàfin ìdílé méjì ni bá ọmọ bàbá kan náà dẹ̀ ní gbogbo wọn àmọ́ bàbá yìí mo ti gbàgbé orúkọ wọn bàbá yìí gangan òun ni ẹni tó engineer pé kó include àwọn ọmọ ọba tìyókù tẹ́lẹ̀ ibẹ̀ lọ́wọ́ adé ti jáde àwa wí tán ẹ̀yin ọmọ ọba ẹni pé nǹkan ṣe wọ́n bá ọba yín po wàhálà lọ́tún lọ́sì kàkà tó yẹ kẹ́ ẹ dákẹ́ ẹ̀yin mẹ́rin kan tún kóra jọ ẹ tún kó lọ́kọ̀ọ̀tù mo fọlọ́run búra bẹ́ẹ̀ bá ní Aláàfin kúrò lórí ipò ẹ̀ lé kúrò láyé kódà tó bá win ẹ̀ the same thing máa ṣẹlẹ̀ sí wọn náà bàbá Adéyẹmí tí bàbá fi wọlé sùn wọ́n sì ń ṣe kéèsì Aláàfin ni ẹ máa ṣe lọ ni ẹ máa lé ẹyẹ ni o ẹ lẹ́yẹ mú o ìyẹ́lẹ̀ máa wò ó màá wá pòwe kan fún yín wọ́n ní òjò ń rọ̀ sórí iyọ̀ ẹ jẹ́ n pé kó lè yé àwọn Yorùbá inú òrí wá ń dùn òrí gangan ò mọ̀ pé ńjọ́ tí òòrùn bá mú òun náà ń padà bọ̀ wá dilẹ̀ òwe fún ọlọ́gbọ́n ni mo ò ní sọ ju yẹn lọ bàbá Sàámù nìkan ló gbadé lọ́yọ̀ o so gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ìròyìn wèrè káàkiri àwa ti confam ká tó jáde rí pé mi jáde lánàá bàbá Sàámù nìkan ló ń jọba nínú ilé wọn gbogbo àwọn Oyomese yòókù tẹ́ bá tún lẹ rí tó wá gbadé ẹmu jáde ẹ rí Báṣọ̀run ẹ rà Kíníkù ẹ rà Lápínní bàbá Sàámù nìkan àmọ́ ọ̀rọ̀ ọjọ́ mi ni Ọ̀yọ́ ni mí o Ọ̀yọ́ nìran mi Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ tó bá wù yín kẹ́ ẹ bú wa ó ti mọ́ra